sọ̀rọ̀ kan tí mo rò pé oníkà parí èyí náà ṣe wá. Kí lèmi àti yín bó lájọ fi tì sí? Mo ti sọ fún yín, mo ní mi ò fẹ́ ní anything ṣe papọ̀ pẹ̀lú mi ìfẹ́ kí anything kó dà wá papọ̀. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi lẹ jẹ́. Kí ni mo tẹ̀ sọ? Ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ló jẹ́ Àlàbí àbí kí ló orúkọ ẹ̀? Kí ló bá ẹ lára mu? Ṣé kí ni jẹ́ first and the last time tó máa wá mi wá sínú ilé? Àṣàbí! Kí ni mo ní tó ṣe yẹn? Kí ni mo ṣe? Ọgbà Àlàbí létí. Mi ì bá wọn létí, àṣẹ rìázà ni. Yá. Tí mo ní tó ṣe ní. Bá ṣe máa ń ṣe ní rìázà group, ọmọ máa act, èmi náà máa act tẹ̀lé wọn. Àbí ọkọ Àlàbí. Bẹ́ẹ̀ ni. Àṣẹ rìázà ni. Àlàbí ń gbọ́. Mommy, you should trust me. Mommy. Trust you. Thank you. Láyé ẹ̀ tún fẹ́ rí ẹ nílé wa mọ́. Sí wàhálà àwọn máa lórí ẹni bí kan náà. Wà á bẹ̀rẹ̀ èmi sí ìwọ. Èmi àti ẹ. Bí kí n àti kò máa pè ọ̀la ẹ̀. Kò lè jọ. Àbúrò bí àmì ò gbọ́. Báwọn èmi sì ṣe bù ẹ bọ́yé nú ẹ̀. Mi èyà abẹ́rẹ́ ọlọ́run. Abẹ́rẹ́ ọlọ́run ò kí ní obìnrin. Àwọn obìnrin fọ́ọ̀kàn mi náà wọ́ ọ̀lọ́ mi. Wọ́n nú ẹ nílùú bàrà. Máa pa anybody fún mi. Bàtà ni. Obìnrin lásán ló wá fẹ́ pa. Obìnrin lásán ló lè dámú. Ló wá ní o máa pààyàn fún mi. Bó èmi ò lè fẹ́ àṣẹlẹ̀ yìí tí wọ́n sọ yìí. Fẹ́ ta. Tálà ti ta ni. Ọ̀gbẹ́ni story tó ti lọ ló ń sọ jọ. Ọ̀gbẹ́ni Fáṣọmílẹ̀. Ibo lẹ̀ ń lọ inú ilé o. Mọ́lẹ̀ máa bá sọ́run gbogbo ní gbọ́. Títí lè máa fẹ́ máa ṣe gbogbo gbà. Ní Àṣàbí náà. Ní wọ́n bá sọ̀rọ̀ tí ó gbọ́ sí mi lẹ́nu. Ọmọkùnrin ò lè pa mí. Mom, ẹ má fúnra yín ní pressure. Ṣọ́rọ̀ Àṣàbí ní ẹ̀sùn ló pa ẹ́ lórí. Mi ì fúnra ní pressure. Tí Àṣàbí ìgbà tí gbọ́kàn tí mo sọ, ó máa pọ̀. Nǹkan tí mo fẹ́ ló gbọ́dọ̀ bá mi fẹ́. Mo ní mi ò ní kó má ṣe tíátà tó fẹ́ ṣe. Àmọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí school náà. Kó ka ìwé, ṣé bí o ti kàwé tí o ti yanjú? Tó tẹ̀jẹ̀ bí fẹ́ gbúrò sí mi lẹ́nu gangan náà. Mom, èmi gan tí mo wá jọ́kùnrin gangan. You so love me so much. I love both of you. But ṣé bí fẹ́ gbúrò sí mi lẹ́nu? Èmi ni mo bí yín. Èmi dẹ̀ níyà yín kó tí bá fẹ́ kẹ́ ṣe gangan. Lẹ́ máa ṣe fún mi. Mom, calm down. Má bá a sọ̀rọ̀. Bá a sọ ni o. Bá a sọ kó gbọ́n tó ti ń gbọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Mom. Àṣàbí ni mo bèrè. Àṣàbí ìwọ kọ́ ló sọ mọ́ ń gbò sí múra bíi wèrè mo sì múra dára mo ti mọ̀ orí ọ̀dà sọ́ńdọ̀ sí orí àbí ekúnujú ààrẹ mọ̀ ọ̀fọ́n ó tún wá lọ́wọ́ $100 wá ń sọmọge ọwọ́ á mú clean ó fi fọ sọrùn aṣọ wá fẹ̀ bí ọba abẹ́ olóso ìwọ náà wéyìn rẹ ṣe pọ́n bí orógùn náà àṣàrú sọ dáanẹ ojú rẹ wá so bí ọsàn tí ọgbàlùbárí kọ wá lu tí 23 ìwọ náà kọ́ wò ó lè béèrè yẹn rí àbí èsè bẹ́ẹ̀ àsìkò oúnjẹ tó tọ́ jẹun bó sòwò ṣe já mọ́ ń dì ọwọ́ àná rèépù rẹ àwọn tó yẹ kí wọ́n kidnap inú ẹ̀ wọ́n kidnap kí náà fi ọ́ ṣe tẹ́lẹ̀ náà orí rẹ̀ òkú lè wúlò dúró rí èèyàn sọ́fúntà ìná nítorí èèyàn àtàmọ́ èrò ju 4,500 ta ló fẹ́ gbọ́ láhùn wá ń béèrè Àṣàbí náà ló béèrè ojú rẹ̀ ṣe jìnnà bí kankan tó minú rẹ̀ ti gbé. ṣé ti land. èmi ò sí land báyìí báwọn tí mo sọ. sọ fún mi náà tẹ́lẹ̀ pé gate máa ń ya wèrè gan pé máa ń búyàn I reserve my comment ẹ ṣílẹ̀kùn fún mi. inú mi dùn ó dùn kan sọ ó lò sí wẹ́nu rẹ̀ sí ó ti lákínní ọkùnrin ó ti láàláàláàláà. ẹ bá gbé tí ilẹ̀ gan máa là ẹ ọ̀rẹ́ sá wọlé oúnjẹ náà ni mo sá wọlé ọlọ́mọ bí sẹ́kì lórí ó lò sí ti mọ láfẹ́ wọn tí ẹ ti ń tó kìrìkà ìdí wèrè òṣìṣẹ́ òdì rẹ̀ bí àtẹ́lẹwọ́ ẹran oníranù oúnjẹ ti rẹ̀ jù.
ọkùnrin ni ẹ. Hi, Mom. I'm set. Ibo ló tẹ̀bùlẹ̀ lọ. I'm going out. Mọ̀mí ṣẹ́ṣẹ́ bí sọ fún mi. Aliyaz. Riyaz? Kí ni mo sọ fẹ́ pẹ̀lú Riyaz tó lọ́pọ̀ ọ̀nà yìí? Ṣé o fẹ́ gbọ́rọ̀ ní ọmọbìnrin? Àṣàbí, mo ní kò sáyè fún tíátà nínú ilé mi. Parí skul ẹ̀ náà. Àṣàbí ṣòkì gbọ́rọ̀ ni. Kí ló ṣe gangan náà? Màmá mi, ṣé mi tẹ̀lé decide mi ò lè ṣe nǹkan tó wù mí? Tíátà ni mo fẹ́, let me go. Ṣé mọ́mí ló ń gbó lẹ́nu bẹ́ẹ̀? Are you out of your senses? Mi ò lè ṣe nǹkan tó wù mí, mo ní ẹgbẹ́ yóò tí ì fún mi gbẹ́lẹ́ ni mo decide on my own. Mom, mo ti sọ fún yín, ẹ má fún ayé hypertension, ẹ má fún ayé hypertension. Shut up your mouth! Mo bá mọ mi wí, o ní kí fílẹ̀ kó ṣe kó tó bá wùn. Bẹ́ẹ̀ ṣe máa ń gbìyà yín lẹ́nu ilé yẹn. No ma, mo contra. Ó yá, ìta! Mo contra. Irú rògbò ló gbé yẹn rí. Ẹ má fún ayé hypertension. Ó wá gbà mí ní nínú tí wọ́n ṣe dèdè kó jẹ́ kó lọ sí sẹ́tà. Mom. Láì kàwé. Ẹ jẹ́ àmà wò bọ̀. Ẹ wo tọ́ yẹ àmọ́. Ẹ̀yin lẹ sọ fún pé tí bá ti dé bí gbogbo ìṣòro yìí bá ní kí n ṣàlàyé fún yín ó máa wọ ẹ̀ létí ẹ̀ bá gbọ́ ògùn kàtà ìbò ni. Káàfin láàrin òun rí obìnrin ìmọ̀ ọkọ bí pé mo bímọ gbàrà lóòótọ́ rẹ̀ mo pẹ́ kí n tó bímọ káàfin láàrin mo kọ́kọ́ bí. Jẹ́ ríire mo bí tẹ̀lé ìyá wọn ti rìn lọ. Ìyá wọn ti rìn lọ èdè tí mo máa ṣe nígbà owó oṣù tó ní kókó olówó lọ́wọ́ èèmọ̀ pé kò lówó lọ́wọ́ ìkọ́kọ́ bí aláàkọ́ fún mi ó tún bí kejì fún mi èèmọ̀ pé mo n kò lówó lọ́wọ́ gbà náà nígbà wá rí pé nǹkan sábẹ́rẹ́ tán ó bá gbéra ajá tẹ́fùn ni n kò tẹ̀ bínú ṣé wàá rí jẹ́ ìrìyẹ̀ wò yìí é lọ lé òwe rí èèmọ̀ 1 2 3 èèmọ̀ abc káfí láàrin òun mọ̀ wí ọmọ yìí máa mọ̀ wí ó àbọ̀dún kẹta rẹ̀ tó ti lọ léwé gbẹ̀yìn òun lè mo ṣe wá kọ́ ọ wá pé kọ́ wá kí bàbá wọn ẹ̀kí dáàdì yìí ẹ̀kí bàbá wọn. Ọmọ mi kọ́ ayé padà sá. Àwọn ọmọ wò. Ẹ wá kí ló ń ṣe yín náà? Kí ni tèmi àtàwọn ọmọdé ń kó kiri? Ṣé ìwà òkè ṣá? Torí ẹ débi báyìí sí ẹ bá mi sọ nonsense pé ọmọ kan fẹ́ ṣe kí ni ọmọ kan fẹ́ wọ school. Kí ni business ẹ̀ náà àti odò yẹn? Èmi wọ́n ń jẹ́ ẹ bímọ ni. ẹ̀yin lè sọ fún mi pé ṣé mo lọ́mọ obìnrin mo dẹ̀ ní mo ní ọmọbìnrin mo ní rèé. Ìgbà tí mo sọ pé ṣe ní ọmọbìnrin mo mí pé ọmọ tó yẹ pé ẹ mọ̀ àjọ máa assist ara wa wọn bá mi gbáwo wọn bá mi gbé gbá wọn bá mi tún gbogbo ẹ̀ ṣe wọn máa help mi. ẹ̀bù yìí kábílà yẹ wo yìí ọmọ yìí máa mú oore ni èmi ni ó jọ mi ọkọ̀ mo wá ìyá wọn ará mi ni wọ́n jọ ṣé ọmọ ìbẹ́ yìí wà ìbẹ́ bá yìí lọ léèwé mo promise yín pé tó bá lọ léèwé tó kà tán tó dé torí mọ̀ pé kò lè ronú pé máa kọ́lé mo lè bá sọ̀rọ̀ pé kó ra búlọ̀kù díẹ̀ fún yín. Ẹyin mo rí burúkú ni ẹni ọ̀dà city ẹni ó síbẹ̀ yẹn ẹ̀sọ́ orí burúkú pọ̀ ọmọ kan ọmọ yín kọ́ bẹ́ẹ̀ kọ́ yín fẹ́yàn kan ṣé ìṣí èrè ni ẹ jọ ẹ máa tó ọmọdún mẹ́rin báyìí. ṣé èmi ẹ máa tó ọmọdún mẹ́rin báyìí. ṣé kí n máa pààrọ̀ fún yín n kò gbọ́dọ̀ pààrọ̀ ká má pààrọ̀ tó bá dọ̀dún yìí bọ̀ yìí máa pé 41 years. ọdún ìkọjá yẹn mo ṣe dọ́bí èrò pọ̀ gangan ni mo náwó gan wa ẹnìyẹn mẹ́ta rẹ̀ mo pa tọ́sì òun rè ra ẹyọ kan fún mi èmi rè mo pa méjì ní ara mi kó ra jẹ́yọ kan lọ. ìṣojú òbí yẹn gan. mo fẹ́ lójú ni n kò ṣe kékeré àìmọ́ra gbà náà ni àìmọ́ra ni bá pè é sọ́kọ̀ ẹ jẹ́ pa ìdíyẹ mẹ́ta péré. èmi rè mo ra méjì èèyàn kan rí wọ́n ó ra èèyàn kan mo ṣe gan ni tí mo fẹ́ lójú tí mo ṣe pàtí lẹ́tọ̀ọ́ iṣẹ́ ti ṣe yín ni. wọ́n bá ó ti ta kókó mọ́ etí aṣọ yín báyìí ṣé yà ń jẹ yín ni. ẹ dìde náà ẹ dìde náà ẹ dìde ṣé mi. ẹ dìde yóò ṣe yín. ẹ nà ó tán ẹ nà ó tán. Ẹyin. torí kí ẹ lè lọ ilé ìwé ogun ojú mi rí yìí o ẹ̀yin náà rí
kò ṣe randa bá òtún àbí ẹkú bẹ ṣe tó ẹ ṣe nọgọnọgọ ẹ gbogbo ṣe gbogbo ya ẹ wá sí bí ẹ wá ní audacity ẹ ní right ẹ ní fọ́ńtì ẹ sọ pé kémi bá yín ọmọ kan lọ sí school ṣé ìyá rere ni ṣé ìṣí rere ni. a sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ ojú yìí ti ṣe yìí. ojú mi change ojú tèmi change ojú tèmi. ẹnìjẹ abẹ́ ìṣí rere ni ẹ wá olórí burúkú tẹ bá tún pé kàbí àmà fún etí ni ìgàgà òṣì gàgà ara mi èjì ní àrùn àsọmọkùnrin kí ni yín rẹ̀ ń dìde ẹ̀ ń kíyàwó yín ẹ̀ ń bùjọ́ ya ìṣe ẹ̀ rẹ̀ pẹ́sì yín ti ta mo lè yẹ wo yín kí ni ó máa gùn bí òṣì mi àbẹ́ ìṣí èrè ni ẹ̀mú mi ẹ̀mú kó tó fẹ́ sọ fún yín àwọn ọmọ yìí ẹ̀ wọ́n sẹ́yìn tí ẹ máa gbé sọ́dọ̀ ẹgbẹ́ síwájú tí ẹ máa gbé sẹ́yìn tẹ̀gbẹ́ sẹ́yìn tí ẹ máa ṣe bẹ́ẹ̀ mo máa pè ọ̀pọ̀ máa ní amúrọ̀bà nìyí máa ní kidnapper nìyí máa ní fún wọn náà nìyí olórí burúkú ẹ̀rọ gidi gbò. bọ́ àwọn ọmọ kẹ́mi yẹn. kí n máa mú káfíńlá náà lọ ni. wọ́n àwọn ọmọ méjèèjì wọ́n come here come and meet your daddy come here. kí n máa mú káfíńlá náà lọ. àwọn méjèèjì ń fẹ́ pọ̀ wọn ìgbé pọ̀ méjèèjì náà. kọ́ méjèèjì tó. ẹ máa bọ̀. olórí burúkú ikú ẹ̀ ń dìde ojú kí n máa kó wọn lọ. kọ́ wọn níjọ́ ń ta àdèmọ́rú wọn àwọn táà ti ṣe kan táà lówó kan àti ìbí kan báàsì. irú ọ̀rẹ́ wo ni wà tàṣàbí ń bára yín ṣe tó lè bára yín sòótọ́ ọ̀rọ̀ ṣúdà kí ni ọba ṣàbí sọ̀rọ̀ kó máa nẹ́nu mìíràn sọ fún mi òun bá ṣàbí sọ̀rọ̀ nẹ́nu mìíràn lórí pé kó ka ìwé yìí tó ṣàbí tíátà ìṣá ló fẹ́ ó ti tọ́ àwọn olóríire àwọn alálùbárí kẹ́yìn ló ń ṣe tíátà àmọ́ ṣe fẹ́ gbọ́ gbogbo wọn pátá ló ti fìwé kù òun ni mò ń bọ̀ rẹ̀ sọ tó ketí kunkun sí mi tí ò fẹ́ gbọ́ mo ní kó kàwé tó bá ti dé pé ṣe ló fẹ́ ṣe ó ti kókó kàwé náà tó bá kàwé tó èmi fún mi tó bá support ẹ̀ ṣé ẹ mọ̀ pé education is the best ni àbí. ẹ wo ẹ má bínú Ṣàṣàbí ṣé mo pé àwọn ọmọ tẹ̀ ń bí ń sìn nípa tó bá fẹ́ ṣe yẹn gangan ló máa ń wà lórí ọkàn wa bóyá nǹkan tó ń ṣọ̀rọ̀ ẹ̀mí nìyẹn. ló wá fi ní kí n máa bá ṣàbí sọ̀rọ̀ kó má gbọ́ sí ọ̀sẹ̀ mi lẹ́nu. ẹ má bínú. Mom àti ìsàlẹ̀ tí mo ṣe ń gòkè bọ̀ mo ṣà ń gbọ́ tẹ̀ ń sọ àṣàbí Mom ẹ má fúnra yín BP o. Akànnì màá mi lè ní BP ṣọlẹ́ ọ̀yọ̀ kan tí mo sọ yìí o mi lè ní BP education ó wà very very important. ọ̀rọ̀ àṣàbí náà lẹ tún sọ fún Jọkẹ́ tó jẹ́ ọ̀rẹ́ yìí. tó bá jáde jù ní. ó sọ kí ló ń try to sọ sí èmi wá jálè lè nínú ilé ìyá mi. no mo dispute pé bóyá ó jẹ́ àjòjì gbọ̀ngàn tí mò ń sọ fún yín pé Mom ẹ má fúnra yín ní BP ẹ jọ̀ọ́ o ẹ má fúnra yín BP o ó máa gbọ́. Àjọkẹ́ bèbí. Jọ́kí bèbí. Kí ló ṣẹlẹ̀? Kí má kí ẹ náà ni. Bó ń kí ẹ ni. Obìnrin náà tún support ẹ. Ó kí wọn náà ni wá ní pé Sọmọlẹ́ àbí kí ló ń jẹ́? Kí ló máa ń ṣe ẹ náà? Wá òun kó gaàrú gan-an. Ìtumọ̀ ẹni pé òun ní gbéraga o. Yes, tó bá dé máa ṣe gbéraga kò ń ṣerú wa. Ìyẹn kọ́ mo tẹ̀ fẹ́ lò. Yes. Ok, o fẹ́ mọ nǹkan tó ṣe àbí? Màá sọ fún ẹ. Ṣé òun kẹ́ gbogbo advice tó ń fún Ìyábẹ̀jì lánàá gbogbo ẹlẹ́mi ń gbọ́? Gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ o. O tún wá fẹ́ sọ̀rọ̀ tí mo tẹ̀ sínú òpè bí abọ́yé ń pọ́n ẹ lépò òun bí òun náà pọ̀ lọ lóòótọ́. Ìwọ tún wọ́n advice Ìyábẹ̀jì pé kó nọ̀ọ̀sẹ̀ síta. Tó bá tún wá nọ̀ọ̀sẹ̀ síta, ọ̀dọ̀ àwọn bàbá ni kó lọ. No, sọ fún mi, irú àwa nǹkan. Ìyábẹ̀jì tó pọ́n tó tún náà ń kùlé. Mi mọ ẹ̀rọ ti sọ fún mi àgbà. Àṣírí mo ṣe rí kó lọ́pọ̀ lọ ni. Èmi ò rẹ̀ pé àwọn táníkà àwọn náà máa fẹ́ jẹ́ nù kọ́lá. Aláyé táníkà ni ẹ ṣe òkè bí ìyá ẹ̀rẹ́ tó ẹ̀ dàgbà olórí tó fẹ́ tọ́jú Ìyábẹ̀jì olórí. Sori pé ṣọ́dá àwọn tó máa ń pọ́n ẹ lẹ́kọ̀ọ́ náà kọ́ ẹ máa bá yí. Ṣọ́dá àwọn tó máa ń pọ́n ẹ lẹ́kọ̀ọ́ náà kọ́ máa bá yí ẹ̀ jẹ́. Mo bọ̀.
mo ní pressure fún ẹ olóyè burúkú mà lè lè ṣá ìyábẹ̀jì tètè gbọ́rọ̀ sí lẹ́nu ó dẹ̀ sọ fún ìyábẹ̀jì pé àwọn bọ́ìsì ló lè tún iṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa òkè wọ́n á sọ pé àwọn bàbá tèmi já fún ẹ ilé ìyọpọlọ ọpọlọ. Oh God, ẹ̀yin ọmọ bá nǹkan tí mo rí ẹ̀ rí o nǹkan tí mo rí ẹ̀ rí o bẹ́ẹ̀ mi ṣe wà èmi nídìí owó mo nídìí owó náà ó bàbá yìí dé Portable alájì èmi nídìí owó. ṣé o fi pin ajá sójú ni ẹ máa fi pin ajá sójú ló máa rí rèé kúrò. ẹ̀yin ọmọ ọ̀rọ̀ mi kí ló wá fún. alá kò ní bàjẹ́ àṣírí ọmọ ọ̀rọ̀ mi. kọ́ nẹ́ẹ̀tì jà rẹ̀. ẹ̀kọ́ jẹ́ ayé kan sí ẹ̀ náà tó ṣe wọ́n yẹn wọ́n ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ yóò ti fi rárá ẹ̀ṣẹ̀ rí o rárá. o ti rí sí. jẹ́ kí n bẹ́ẹ̀ fi kíní ìtara tiẹ̀. àti ìkó fanlẹ̀ fa ti ń ṣe báyìí o ti gbọ́ntà láyé náà sọ́ọ̀sì. o tí kò fa lè fa ṣe babaláwo tó bá gbọ́ fa sórí tọ̀mù àti kò fa ń lẹ̀ o mọ̀ gan máa jẹ́ kó máa rí nǹkan tó ń lọ o ti yẹ gbogbo ìtẹ́ ìsọ yẹn ò bẹ́ mi o obe àdìgún ṣá ṣé bó mọ súnmọ́ lé ayé ọmọ yẹn ti bàjẹ́ ráúrá o sórí ibi tí mò ń gbé ìyábẹ̀jì kan wà ń bẹ̀ tó mọ lẹ̀lẹ̀ wà ó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ wà ní ìgbẹ́ ìyábẹ̀jì ó pọ́n ó tún wà lọ nígbà lásìkò wà òkè mo rẹ̀ ti lọ kùn sí ìyábẹ̀jì létí ó ti ń gba tèmi lọ bọ́mọ olórí burúkú súnmọ́ lé yìí ṣá bó ṣe lọ kí ló ń ṣẹlẹ̀. mo fẹ́ bí ó lọ́pọlọ àbọ̀pọ̀lọ ẹ̀ dàbí ó ti yé ìjọba ìwọ náà fẹ́ ní làákàyè torí kí ló ń ṣe ẹ so ti bó mo sọmọlé olórí burúkú ìṣẹ̀lẹ̀ dé bó ṣe lè ba agbo kí ni so ti pé olórí burúkú ni sọmọlé. ẹ nípa ayé ọmọ sọmọlé yàn níta. ayé ọmọ ẹ ti fẹ́ dúró ayé ọmọ ẹ ti bàjẹ́ lóòótọ́. ee sọmọ bá ṣe fẹ́ gbọ́ o ní làákàyè mẹ̀bílọ̀ blagata ẹ̀ ó ti lọ́pọ̀ à ń sọ̀rọ̀ owó ń bí báyìí à ń sọ̀rọ̀ owó ń bí ìwọ ń sọ̀rọ̀ obìnrin are you mad or something? ìbílẹ̀. àwọn ọba owó là ń sọ ọkọ tí wọ́n ti lówó lọ́wọ́ obìnrin á wọlé wá. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ náà mo ti mọ̀ pé o lè ní làákàyè àti bílẹ̀ àti ṣínkò tí ẹ mọ̀ pé ọ̀dà yẹn ṣínkò ló fẹ́ jẹ orí yín ò pé náà because tó bá ń wúwo lọ tó bá pàdé yìí lọ́nà àbí kó dúró tó bá dúró máa padà lọ tẹ́ tó bá rówó yẹn náà ni. àǹtí kẹ́mi àbí kí wọ́n ti ń pè yín owó tẹ jẹ mí gbèsè tẹ jẹ mi wá gbà o indomie tẹ wọ́n gbà lórí mi àwọn iná lèmi náà lọ ń gbà o nísìnyí ẹni náà wọ́n ń gba àwọn yẹn mo tẹ̀ tún wá gbọ́ gọ́ǹsìn gọ̀sẹ̀ wọ́n ní ọkùnrin lásán òun lè lọ́ fi indomie tèmi lọ ń bọ́ ẹ̀dẹ̀ tí wọ́n á ń jẹ mí gbèsè èdè lè máa gbọ́ tèmi o èmi ìfẹ́ mẹ́rin tó lè bẹ̀ mí èmi lè ní máa jẹ máa gbọ́ mi lẹ́nìí. àbúrò má bínú èmi náà fi má san owó. èmi náà mo mọ̀ pé kí n ṣe ń gbèsè bọ́mí àwọn bàtà ẹjọ́ àwọn onígbèsè kankos mi kò tiẹ̀ yé mi èmi lè mi máa gbowó mi o èmi lè ní máa jẹ mi ò gbẹ̀bẹ̀ o èmi ni màá gba owó mi. kò sẹ́ni tó lè bá mi sọ. àbúrò ṣe sùúrù. ok o. sísá mi ẹ káàsán. báwo ni ká sọ ẹni tí bá lówó ìmú máa fún ẹ. àǹtí kí ló dé. ẹ ká sápò ní. ní. àǹtí ẹ̀jọ̀ wo ni indomie ló dé rà. èlò lówó náà. 2.5 ni 2.5 ni gbèsè ló jẹ. wọ́n ṣe máa ń fi 1,000 naira bẹ́ẹ̀. nínú 2.5. ṣé àjọba mi gbà bẹ́ẹ̀ máa fún ẹ ní ìdókòwò. náà wàhálà ohun ti ẹ̀dá. ẹ ṣe gan. àkọsápò là ń kọ́. ẹ ṣe mi. náà wàhálà. ẹ ló kẹ́ mi ọjọ́ wo ni kí n wá gbowó mi. máa pè é lọ́la. ọlá jọ nítorí ọlọ́run mo bẹ́ẹ̀ ni o tí má débi báyìí lọ́la tó bá fún mi ní owó mi problem gidi ni o má bẹ́ẹ̀ ṣe wèrè gan ni o ọlá. kí ló tẹ̀ ń lójú tí mo bá ṣé lórí indomie àti spag. má bínú ó mọ nǹkan jẹ́ àwọn ilé màmá rẹ̀. tí mi ìfẹ́ ó ń dùn mí gan-an ó lójú tì mí yẹn ó dà kò sí wàhálà náà. ta ni mú yín àbí kí ló dé tí Àríkẹ́ lòun fẹ́ jáde tẹ́lẹ̀ lè gbé jáde. kò dẹ̀ wá níbẹ̀ o ọkọ̀ àpèjì ló fún mi ọ́dà pé tí wọ́n bá ti jáde kì í má gbé níbọ̀dì jẹ́ rárá ibùsẹ̀ wọ́n tí níbọ̀dì bá ti pé kó tún wọlé kó tún jẹ́. Àkànní ló fún yín láti rules àti regulation nínú ilé pé tóun bá ti jáde kúrò nínú ilé pé anybody ò ní right láti jáde. àǹtí ṣé ẹ̀bọ̀dá Àkànní lẹ rí bóyá máa ń ṣe ní mí mọ nǹkan tó máa ń ṣe wọ́n pàtó ó kàn máa gùnyàn gàràgàrà rẹ̀ bí ó tó ìpàdé wàá jọ́kùnrin náà ṣe máa ń ṣe báyìí kò yé mi rárá. kò yé Àkànní ń gùn wá gàràgàrà nínú ilé sítorí ó jọ́kùnrin ẹ̀yin náà Àkànní wá fún yín ní rules ẹ wá fọ́dọ̀ rules tí Àkànní fún yín. ok ẹ máa gbọ́ mi báyìí tí wọ́n bá bí yín re I repeat tí wọ́n bá bí yín re kí pẹ́ wọn ló lẹ́yìn kí wá ní kí ìwọ kó lọ sóúnjẹ fún mi kó lé ò lè lọ ọjọ́ yẹn níṣẹ́ ìtàn ló lè. ẹ sì
ìgbéga ni àkọni tó pọ̀ jù nínú ilé yìí ò tí ẹ̀ pé ná. Irú ilé tó yẹ kí bàbá àti ìyá wa lónìí. Sisi Quadri. Sisi Quadri. Kí ló ṣẹlẹ̀ o? Wọ́n tó fi ń kàn mí nù. Mi ò ní ro nǹkan ní ìdílé òun ẹ̀ ò lò èmi ṣé kò sí. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ àṣàbí ló ní kí wọ́n sọ fún yín pé kẹ́bọ̀ òun kọ́bla ń ta. Kẹ́bọ̀ ti bóore kọ́bla kẹ́bọ̀ àgbà bàtà oní ilé kẹ́bọ̀ nǹkan ní ìṣẹ́kẹ̀dẹ̀ wa mú fún ọ̀nà ilé. Ẹ wo àǹtí mi, ẹ sọ fún Àṣàbí wípé mi ò lè fẹnu géètì sílẹ̀ kó wá fún alára kó wá lọ ṣe bàbá. Ó fọ́ ni. Ẹni tó ní odidi ilé ìsọ fẹ́ pé kó gbóhùn pé kọ́bla ó sọ pé èèwọ̀ lè fẹnu géètì. Ta ni ẹ́? Sásàbí sọ pé òun ò ní ilé. Yes, of course. Èmi ò rí ẹ bábí bẹ́ẹ̀ alátẹ̀sọ́ nísìnyí kí wọ́n kàn sí wá kọ́ wá jẹun lásán ni kọ́ ọ máa lọ. Àgbà mo ti rí rígì rẹ tó lò tó ti táǹgù bí adéyẹ olóṣù mo ti mọ̀ wípé o ò wúlò kankan. Sórí jẹ́ ń ṣàlàyé fún ọ. Sórí Àṣàbí dáàdì ti kọ́ ilé kan tó bí Àṣàbí. Àṣàbí ò ní iṣẹ́ tó ń fa àárọ̀ ṣe o kò sí tó ń fọ̀sán ṣe o àǹtí ẹ̀ ló máa ń bọ̀ o wo tó bá ń ṣe nǹkan oṣù tó fi ń ṣe nǹkan oṣù dáàdì àti mọ́mì náírà lágbára Ọlọ́run níbi tásàbí useless lọ́run kò wúlò fún nǹkan kan pàápàá so Àṣàbí ò sí ní nǹkan tó o lè fọkàn sí pé ó wúlò rà ó ti gbọ́. kò ní láì kò dẹ́ ní tètè. Sisi Quadri ẹ má bínú sá. lọ jíṣẹ́ mi ò dúró bẹ́ẹ̀ mi mọ̀ ń sọ́ta wọ́n lọ jíṣẹ́ fún mi. irọ́ ló ń pamọ́ jù ògbé ọmọ ra owó ní kankan tó bá ṣubú tómi bá bọ́ tó bá gbọ́ àbáyé ní ìwòlè ló dànù. Sisi Quadri ẹ ṣe ẹ má. Hello, kí ló sọ? Ó wálé ó ti rìnrìn kùnrin mọ́ sẹ́tà tó ń ṣe ẹni náìtì rí àzá yín wọ́n mọ̀ máa pa mí ọmọ tí mo bí kò pa mí ṣe fẹ́ pa mí ni ṣe fẹ́ pa mí ni ìwọ ọmọdé yìí oníwò wá ló ti rìnrìn kùnrin ó ti rìnrìn ìjà lọ lóyún ẹ̀sìn ṣé bàbá obìnrin ni ẹ́ ìwọ rìn lórí burúkú kan tó máa kó wá kó lè wálé kó gbóyún òṣì wálé fún mi àbí ọmọ òun lè torí ọlọ́ ẹ̀fẹ́ wà gbà mí ni. Mọ́mì ẹ̀ẹ́dẹ̀ fàǹtì lọ́rùn sílẹ̀ kí ló dé at least wọn kì í ṣọmọdé ọmọ kan tó pé àwọn. Mi ò láìpẹ́ ṣe máa ń pariwo every time torí ọmọ ọlọ́mọ ibi kan tí mo jẹ́ ọmọ yìí gan mi ò threatening kí ló ṣẹlẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ náà at least wọn kì í ṣọmọdé ọmọ kan tó pé àwọn. Mo fẹ́ kó kàwé ni kó kàwé bá kàwé tó kó bá wọ́n yẹ tíátà ń gbà yẹn kó ṣe kó tí mo fẹ́ nìyẹn. Mọ́mì ẹ wò ẹ fi wọ́n sílẹ̀ ẹ wò kò ń ṣe gbogbo àwọn onítíátà náà ló kàwé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó ṣe. Báwo ni àbúrò? Ṣé obìnrin pé mo á disturb ẹ nídìí rẹ̀ dáadáa? Ṣàyàrí pé tíátà ìṣá tíátà ìṣá. No problem. Nǹkan tó bá ti wù ọmọ ṣá kò sí wàhálà. Ó ní nǹkan tí mo ti ń rò tí mo fẹ́ bá ẹ sọ tó lè jẹ́ nǹkan tí ó máa wúlò fún àwa méjèèjì àti pé nídìí iṣẹ́ tó ń ṣe gan màá tún lè ràn ẹ́ lọ́wọ́ dáadáa. Bórúkọ ẹ ṣe lọ Àṣàbí Àlàbí rò pé tí bàbá ẹ sọ tó bá lè orúkọ ẹ wọnú ara wọn tó máa jàrà wọn tó sweet láti gbọ́ Àṣàbí Àlàbí tó jẹ́ pé ilé ìsọ̀tọ̀ ọ̀rọ̀ fún ilé ló díẹ̀ kó parí secondary school kó move on tó di pé mo bá ẹ sọ̀rọ̀ wá rí pé òrùgbè wọn pẹ̀lú mi látijọ́ èmi kọ̀ wọ́n pé wà ó fine àbúrò ọ̀rẹ́ mi ní so tí n bá wá sọ pé mo fẹ́ fẹ́ báwo lè ṣe máa feel kí relationship tó ara rẹ̀ àti ẹ̀gbọ́n ẹ̀ àti òun náà ó lè wọnú ara wọn. ẹ má bínú ẹ̀yin tí mo rò as role model. wà á lè continue ni. Continue? Yeah. Mo respect ẹ̀yin tí mo rò as role model. Màá lè máa tutù ẹ̀ dáadáa, máa kọ́ ẹ̀ dáadáa ni. Tí ò bá kí n ṣe pé ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mo mọ̀ nǹkan tó yẹ kí n sọ o. Wà á rí mi fín àbí. Ara mi fín náà mo wá tọrọ lọ́wọ́ ẹ̀. Ṣáájú mi. Ẹ̀yin tó jẹ́ pé tẹ bá rí ọkùnrin pẹ̀lú mi, ó yẹ kẹ́ spank mi ní kẹ́ lé mi kúrò. Bí gbogbo àti wọn secondary school yẹn kó ṣe ń dà ẹ̀. Ṣáájú ó mọ̀ ọ́ tó ṣe. Ó yẹ kí n máa rí pé. Ṣé tó wá yí sẹ́ẹ̀bù kan tó wá wà?
Sanko. Bó ṣe wà ó ti mature náà. Abirun ọkù, ṣé mi ká mi lára gan. Má bínú sá. Ǹjẹ́ ò kà lára? Jẹ́ kí olùgbé gbogbo wa. Màá wà ní first phase. Ẹ ti rí, ẹ máa mú ọwọ́ ìbáyìí, ẹ máa dà báyìí, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Ṣé ẹ kó ti di step mẹ́ta báyìí? So mo kò bẹ́ẹ̀ ta yẹn. Àwọn second third phase ara máa wálé díẹ̀ no problem. Àdúró ta ló máa ṣe rẹ̀ látàn tó wà lá. Àṣàbí, jọ ṣé wà ní nǹkan tó wù yẹn ṣá? Ta ló sọ fún kó tó lé gẹ̀tìmá kúrò lóníṣẹ́ tó ní ògbòdò nínú ilé mọ́? Bóyá road man. Ìrọ̀nà ta lọ aláṣẹ nínú àti ẹnu ilé. Mọ́mí mi ò kí ń ṣaláṣẹ, ẹ̀yin láláṣẹ because you are our mother. Gbogbo yìí ò lè máa insult mi nínú ilé torí mo ní kó lọ bá mi rẹ́pọ̀tà. What for? That's an insult. Yeah, torí ẹ̀ ló ṣe lé kúrò nílé without my consent. I don't understand. Okay, ṣé kò tó ń try fún mi sí ni pé kí n máa ṣí gate fún ara mi? No, kò tiẹ̀ lé tó bẹ́ẹ̀. Ìwọ gangan ló máa ṣí gate yẹn fún mi. Lóhùn jẹ́. Mama, I have a solution. Solution? Yeah. Okay. Just be calm. Hello? Yeah, it's Wale. Come straight down. Then by your left, okay. Okay, what's okay? Alright. Okay, now you love you. Ẹ má bínú. Ẹ kúlé. Ṣé ẹ rí mo ṣe ń bọ̀ báyìí? Mo ṣe ń bọ̀. Mo kàn rí ọ̀kadà ni ó kàn ń bọ̀ ó ṣe kúrúrú. Ẹlẹ́rìí gbogbo ẹlẹ́jẹ́ ìgbé mi ni èlé tẹ bírèkì lẹ́ẹ̀kan. Shut up! Do you shut up your mouth? Gbogbo eléyìí. Kí ni gbogbo tètè? I don't understand. That's the new solution. The new gate man wà nìyẹn. Ẹni tó máa ṣí gate fún wa láti èmi lọ́ọ̀rì. Ẹni tí mo fẹ́ òun nìyẹn. Wọ́n ti test mi. Wọ́n ti yẹ brain mi wọ́n ní n kò ní problem pé orí mi set. Wọ́n yẹ confirm pé n kò ní mental. Shut up your mouth! Oh my God. Ṣé owó mi ràn ni? What is all this? Ṣé irú àṣà pálapàla wo lélẹ̀? Àṣà pálapàla nínú ilé bàbá mi. But mommy, kí ni? But same right lè máa tẹ̀gbọ́n mi lájọ nínú ilé yìí. Bẹ́ẹ̀ni. Báwo lè bá gùn mí jẹ́? Mr. Shut up! Tó bá sọ any word bẹ́ẹ̀ wà ní problem. Òótọ́ ọba lórí fájọ́ obìnrin. Ẹ̀tọ́ ni wọ́n níre àwọn náà ní àwọn méjèèjì wọ́n jọ ní láìtì ni. Ó tiẹ̀ ti ní problem. Ó lè ní problem. What? Sorry, mama. Àgbà mi o! Àṣàbí! Mami! Cook! Get back! Àṣàbí! Ojú mi! Àṣàbí! Bọ̀dá! Àṣàbí! Mami! Aládùúgbò! Cook! Àṣàbí! Yeah! Ẹgbà mi o! Aládùúgbò! Ẹgbà mi o! Àṣàbí! Jọ! Àbúrò mi! Àṣàbí! Mami! Get back! Cook! Mami! Àṣàbí! Àṣàbí! Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nílé tó ń ṣe gate man náà? Ọmọ mi kò jẹ́bọ̀. Ẹ̀yin kò gbọdọ̀ parọ́ tí n bá parọ́ kó gùn pa mí.
gbogbo nípa tó ṣẹlẹ̀ kankan ní máa ṣàlàyé fún yìí ọlọ́wọ́ máa ń gbọ́ fúnra mi rè mo ṣí géètì fún wọn èmi rè mo ṣí lẹ́kùn fún wọn náà tọ́tọ́ fi wọlé kó gbọ́dọ̀ parọ́ ogun rè èmi rè mo ṣí géètì. Réyìn ẹni sùúrù ohun lọ yàgbẹ́ wa o. ẹ káàsán ẹ wọlé ẹ káàsán ẹ má kọjá dé wáyé o ẹ dúró bẹ́ẹ̀ wá. lè ṣe ẹbí rẹ o ẹ má bínú sá aṣàbílà béèrè àwa àtàṣàbí jọ ń ṣe fíìmù ni àwa ní iṣẹ́ kan tá a fẹ́ lọ ṣe ètò ẹ̀ la ṣe wá pé ká lè jọ rehearse ètò ẹ̀ la ṣe wá sí ìbàdàn sá. èmi kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ṣáà ilé ẹ̀ṣẹ̀ wọlé tí mo ti rí ìwé ìlọ́wọ́ yín. irú ìwé yìí gangan àṣàbí ló máa ń mú dání mo mọ̀ kò ní tíátà ni. ẹ̀yin kọ́lẹ̀ kọ́ sáàsù. ọmọ yàn. mo ṣe wojú yín lọ́ọ̀kan mo rí gbẹ̀yìn gangan wa. wàá gbà àwọn ìyá máa ń wò ní fíìmù yìí. ẹ̀yin kò lọ ni. ọ̀rọ̀ mi ò lọ ọkàn rẹ̀ wá ń tà pẹ̀lú ẹ̀rọ àmọ́ gẹ́rin ó ti máa pàdé jù. ẹ̀yin fẹ́ wà pẹ̀lú mi ẹ kó mi jẹ. ṣé ẹ rí àwọn tó wọlé lọ yẹn wọ́n máa ń wò wọ́n nù fíìmù. èmi kò rí kankan nù wọ́n nù fíìmù. àǹtí àṣàbí rẹ̀ máa ń rí nù fíìmù. ọlọ́run ló ṣe é. báwo wá ní báyìí ṣé èkó lè wà láàyè. ẹni rẹ̀ ní wọlé ń bẹ̀ máa wọlé iṣẹ́ ìlẹ́jú bọ́tà ojú wọn lè wọ́n máa àṣàbí jẹ́ pé tóun àti yẹ bá bẹ̀rẹ̀ wà láàánú ilé ẹmu wọn kò gbé wá jẹ́ ìrìndìrìndì àṣàbí kò gbádùn ẹni náà ti fi èsì ẹni àṣàbí kò sàn. èyí lè má bá ṣàbí bá wàhálà. so nígbà tó wá ṣí géètì fún wọn tí wọ́n wọlé nígbà tí wọ́n wá padà jáde padà kí ni nǹkan tó ṣẹlẹ̀. ìyá rí lókè kan nígbà yóò máa jáde ojú wọn lé ìrẹsì méjì yìí mo wò ní pé ajá ìjàbí burú wọn burú ṣé mo rò pé àwọn àtàwọn ẹgbẹ́ wọn ti bẹ̀rẹ̀ ìjà torí ẹ̀ lójú wọn ṣe lè jáde ẹgbà mi ẹ̀ẹ́bù mi kò mọ́wọ́ kò mẹsẹ̀ ẹ̀ẹ́bù mi. ìtàn ẹ̀wọ̀n àtàwọn ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ wà lánàá lé ok ẹ ká fi yẹn sílẹ̀ a gbọ́ pé lọ́wọ́n táìmù kan ọ̀nà òwà bàǹtẹ̀ wá bàǹtẹ̀ yẹn títí òòrì ó dẹ̀ ń sọ pé bàǹtẹ̀ tí wò rí yẹn kó tó pé 7 days nǹkan máa ṣẹlẹ̀ kò dẹ̀ tí pé 7 days táṣàbí fi kú so àjẹbá ké lánàá ọmọ kú lónìí tani ò wá fáìmọ̀ pé àjẹ́ tó ké lánàá òun ló pàṣàbí jẹ báyìí. èmi mọ̀ pé mo lóògùn ìtẹ̀lẹ̀ mi kiri mo mọ̀ pé mo lóògùn lẹ́yìn tí bá tẹ̀yẹ wí yẹn ọ̀gá ọlọ́pàá ó ní mo ṣe jẹ́. ẹ rà bàbá kọlu yẹbọ èyí sí ọ kọlu mo kì í yàn ẹ ǹlẹ́ ẹ ní bórìnbórìn bá wọn dúdú tí ò dáa èyí ti sí. bá a ṣe débi báyìí ẹ ti dágòkò rẹ so ó túmọ̀ sí pé ẹ mọ̀ lóòótọ́. dáadáa. ẹ ṣe bàbá àgọ́ wa láti mú wa lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ló wá ń jẹ́wọ́ fún wa wípé bàǹtẹ́ kan òun gbà látọ̀dọ̀ ọ̀rọ̀ bàǹtẹ́ yẹn ló wá jẹ́ ká débi báyìí pé báwo ni bàǹtẹ́ ṣe jẹ́ bàbá. ọ̀rọ̀ wọn ò yé mi dáadáa bóyá ẹ̀tún wí ná ẹ̀tún wí. gbẹ́bọ̀ láàjù jẹ́ ń ṣàlàyé bó bá ṣe lọ gangan kó gbọ́dọ̀ parọ́ mọ́ra mi mọ́ òun. bàǹtẹ́jọ́ kìíní àná yóò ṣàlàyé fún mi pé iṣẹ́ yìí mò ń ṣe yìí o pé iṣẹ́ ọdẹ iṣẹ́ ọ̀ǹtà yìí mo ṣe gbà yìí o pé tí n bá máa ṣeré eléyìí o. ó máa ṣe òkú fara sọ fún mi pé èèyàn gbọ́dọ̀ ṣe bàǹtẹ́ ó dẹ̀ náà bàǹtẹ́ kàn sí mi ní àárín inú ilé ẹgbẹ́ èmi ni mo gbé
arákùnrin ìwọ lọ gbé ọ ti dàbà òun mo ti mọ ibi tó ti ṣẹ̀ wá òun ló jí gbé ìgbà tẹ́mi sì ti débi tí mo gbé bàǹtẹ́ sí tí mo rí i pé wọn ò bá ń bẹ̀ ewé kan mo dá mọ́ méjì àwọn orúmọlẹ́ ti dá bàǹtẹ́ padà ayin oògùn bẹ́jẹ́ ti dá bàǹtẹ́ padà. bàbá ó túmọ̀ sí pé bàǹtẹ́ tà ń sọ pé kì í ṣe pé gbé fún ó jí gbé ni o kọlu kò lè dà ó lè lárakùnrin o gbogbo ìṣojú kọ́ńtàkàntàn. bọ̀ bàbá bàǹtẹ́ yẹn ti wá dá wàhálà rẹ̀ sí lọ́rùn báyìí torí pé nígbà tó ń wá bàǹtẹ́ yẹn tí ò rí níbi tó gbé sí mọ́ níbi tó ti ń ṣiṣẹ́ yẹn náà ló ti sọ pé kó tó gbé ọjọ́ méje nǹkan burúkú máa ṣẹlẹ̀ kò dé gbé ọjọ́ méje yẹn lóòótọ́ lèèyàn kan ti kú nínú ilé yẹn òun ló gbé dé àgọ́ tiwa tá a fi mú débi. ohun tí ṣẹ̀dá rẹ̀ wá ló forí ara rẹ̀ rí òun ìgbà sí wọn ò sì ti rí bàǹtẹ́ náà mọ́ mo ti wò pé ẹ̀ ń tọ́ jí gbé ṣìṣe wọn ò fi kàn án kọlu ìwọ ni iṣẹ́ ti dáhùn lára rẹ̀ nù. ọ̀bẹ̀rẹ̀ bàbá yẹn kí n lọ ẹ̀rẹ̀ kọ́ńtà ẹ̀yọ̀bà kó wà lọ́dọ̀ àwọn lọ́sọ̀kù sínú kìnnìún bàǹtẹ́ o. ẹ ṣe bàbá kò sí ìtọ́kàn wọn bẹ̀ wọ́n wọn náà kọ́ lọ́wọ́ gbé fún ẹ ó jalè nìyẹn. ẹgbẹ́ nígbà yóò sọ pé òun ti ṣiṣẹ́ sí. kọlu àgbàdo ṣé wọ́n tún bára ní débi tí ọ̀dà òkú sí ọ lónìí ẹ kí n máa mú lọ kí n má bàa fi nǹkan kún tí ń ṣe àtúntò ló tiẹ̀ yí. Àjọkẹ́ lorúkọ mi ṣùgbọ́n mi ò lè láyé ṣekú pa Àṣàbí. Àṣàbí was a very good friend of mine. I can't kill her. Kò possible. Iṣẹ́ tíátà tẹ́ ń ṣe iṣẹ́ tó dáa ni àmọ́ ẹ ò finú tọ́ra yín. Mo gbọ́ pé script tó fún Àṣàbí òun wọ náà wàá ní kó fi ṣe ní kàkà kíkó má jẹ sèse wàá fi ṣàwádà nù. No! Ó dùn mí pé Àṣàbí ò sí láyé mọ́. Àṣàbí was a very good friend of mine. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ orí èèyàn tí Àṣàbí jẹ́. Tá bá lọ sí location tí mi bá ní owó mọ́tò òun gan ló máa ń fún mi lọ́wọ́ tí máa fi wọ mọ́tò lọ. So why would I kill her? I can't kill my friend. Wojú mi òun mi kí n help ẹ àmọ́ ilé rẹ ti pọ̀ jù. You lie a lot. No, mi ò parọ́ fún yín. Who is Ebony? níwọ tí mò ń rí bí ẹni pé ọmọlúwàbí ni ẹ tí mò ń rí bí ọmọ dáadáa ó wá rírun nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ kí n gbọ́ tó bá lè sọ fún mi wá sọ fún àwọn èèyàn àwọn ẹgbẹ́ ní gbogbo wọn àbí òkun wọn ṣàkíyèsí àti wọn náà fúnra rẹ̀ wọn wá rìn ẹ̀mẹ́gbẹ́ lẹ́kìrì ọmọga àwa láì mi ò rò sí ẹ tó bá sọ pé èèyàn tí mi ò rò sí ara ìwọ ni. àwọn pẹ́lẹ́ǹtì mú yín wá ìyàwó bí wọ́n ní kí wá ṣeré orí ìtàgé lọ́dọ̀ ṣé mi tí mo jọ̀gá ń ṣe bá dáadáa lọ́wọ́ mi ṣé ẹ bá dáadáa lọ́wọ́ mi ẹni tí bá fi ìlọkulọ̀ lọ ní gbogbo yín kó sọ fún mi. tá bá ní kí wọ́n wúlò rí àṣà ó ní wúlò àwọn àlọ́ wa lọ ń wúlò síta òun wúlò sí tó yẹ kó wúlò sí ẹ̀ òbí ìjẹ́ wà fún yín o ṣára kúnlẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ àwọn òbí yín mú yín wá wọn ní kẹ́ wá ṣoríire ni wọ́n ní kẹ́ wá kórè orí ìtàgé èmi tí mo jẹ́ ga ń ṣe bọ́dọ̀ dáadáa lọ́wọ́ mi rí. ẹni tí bá fi ìlọkulọ̀ lọ́nu gbogbo yín kó sọ fún mi. níbi lọ ẹnìbọdì nínú náà lẹ́yìn Jésù èmi ló kàn wọ. kékeré awo ọ̀rọ̀ yẹn yìí náà ẹ̀mí ni mò ń bẹ̀ sọ̀rọ̀ mojú ló ṣe mẹ́ẹ̀mẹ́yẹ tí bá gbá ẹ mú wọ́n rò ìbọn yẹn ń ṣẹ̀yìn náà dáadáa lágbólé o
ìdí àti náà ó ń bọ̀ láìpẹ́. méjì ni wọ́n sọ pa ẹ̀. ẹ jẹ́ kí n ká yín máa agbárí yín àtàkùn. ṣé wọ́n ti fún ẹ ní script? bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ti sọ character ẹ fún ẹ pé wọ́n ló máa ṣe dùnú nínú script yẹn? wọ́n ti sọ fún ẹ lọ gba script yẹn kó o wò ó kó o kà á kó o yí ẹ dáadáa ìwọ ló máa ṣe. Thank you so much. má dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run ní kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. gbogbo ohun tó ń ṣe ń wú mi lórí ọmọdé sàn so túbọ̀ máa ṣe ó máa kọ́ ọ́ náà eré máa tó kàn ẹ́ o ìwọ náà tẹ̀ra mọ́rí àṣà. ó máa tó kàn ẹ́ o. mo ti wà ní yàrá gan. Chama ẹ jọ ṣé kìí ṣe script ṣe ní tí ẹ bá mi sọ kí ẹ fẹ́ fún mi ṣó ni ẹ fún kínní ẹ má dàmú lámù ẹ wọ you understand. ẹ bó ni ẹ ní sùn. jẹta abẹ́ ìgbàdúrà ọ̀hún náà lè fún wa lé ohun pé àwọn tó wà last time ọ̀pù gàrí ló dáná ló gáàsì fún òun lè fún wa lé. àwọn jọjọ sọ wọn àjẹká ló bẹ mọ báyìí sí. ọ̀gá ẹ wo bí orí tí ẹ fọ́ mi gan. báwo ni. burúkú lọmọ yìí ó máa bá ìyá wa jẹ́ ó máa sọ ẹgbẹ́ ìdídàkudà mọ́ wa lọ́wọ́ kọ́nà mẹ́rin mo ti ń bọ̀ mo ṣàwọn pé kí ló ń dún ṣáwọn sẹ́yìn ọkọ ládùúgbò ìmọ̀ kan gbọ́ ṣé ẹ̀yà wèrè weekend dá lórí ibùkún lẹ̀ ṣe ẹ̀yin náà ò ṣe rẹ́rìn. àwọn aràn náà kúnlẹ̀ ń ta ń bẹ̀ yẹn gbogbo ohun tó yẹ kó mú wá sínú ẹgbẹ́ ìkó wúlò fún wa ó wá ń gbé lọ síta ṣé kẹ́ máa wo ohun tí mo ṣe ń bọ́ wọn eléyìí fún nìyẹn o ó yá lọ bá àwọn kó lọ kúnlẹ̀ síbẹ̀ yẹn. Chairman ẹni sùúrù kẹgbọ́n tèmi bí mo ṣe ń sọ yìí ṣé ń gbọ́ script ṣe sọ pé máa mú fún mi sí ti máa ṣe kọ́ lè fẹ́ gbé fún kínní. sórí àwọn nǹkan tí ò yẹ pọ̀ jù tó yí ẹ lọ sórí ọmọ yìí ó mọ̀ act láti ẹ̀yìn ó mọ̀ act láti wájú àbí mo parọ́ ni. ọ̀gá ẹ̀ parọ́. acting ẹ̀ yàtọ̀. ọ̀rọ̀ tọrọ ká sọ. ẹ wò bí mo ń bọ̀. hello Asabi look my hands mo promise èmi ni màá pọn ẹ. a máa ń ṣàdéhùn ọ̀nà kó máa yàtọ̀ ọ̀rọ̀ ẹnu bọ́ a máa ń yí ẹ wo bí ẹ máa kí anybody da ìtàgé rú o ìtàgé yàtọ̀ sí gbogbo rárá yẹn o. àwọn èèyàn tí ẹ má ní kí n máa sọ tọrọ ẹ mọ̀ pé ẹ máa sọ èmi á sọ máa sọ ẹ̀yin lẹ́ndẹ́gbẹ́ ìlú gbogbo èèyàn tí kúrò nínú ẹgbẹ́ rárá àwọn mẹ́rin á ti kúrò obìnrin dẹ̀ ni wọn nínú mọ́ǹtì yìí náà dẹ̀ ni nǹkan táwọn ń ṣe nígbà tí kó mi báyìí ọmọ mẹ́rin á tẹ̀lé mi torí àwọn ọmọ gúúpù mi wà ní. ẹ̀dùn mo fẹ́ kọ́ lẹ́nìkan lẹ́ẹ̀kan ọ̀gá mo fẹ́ kọ́ lẹ́yìn smart inú ìmọ̀ràn bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n mo rí i pé street wọn fún Àṣàbí yẹn ìbọn ló yẹ kó fún kó dé sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó máa pa tí mo parọ́ mọ́ ẹ̀mí bá mi sọ̀rọ̀ náà. ẹ wo èmi kọ́ ni mo pààyàn bí ẹ wo ilé wa náà ní paracetamol débi oògùn ẹlẹ́dàá yín gbọ́ ẹnu lásán ni mo dá ní mínísítì. Shut up! ẹnu lásán ni mo dá. ṣé kò tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló sọ fún mi ṣé o fẹ́ máa dà mí láàmú ni ṣé bá ṣe mú ẹ débi lélẹ̀ kí ni tí mo rọ́bì ṣe òde òun lómi lépo náà ṣé kí n pè wọ́n kọ́ bá mi bojú ẹ jẹ́. Pẹ̀lú akọni o. One, that's right. One, wasted a roll now. Bàbá ṣe jẹ́. That's right. One, it's not rolling. Ṣe báyìí. One, with smiling face. Okay. One, two, I force to be wasted. Okay. One, chest out like this. Pẹ̀lú akọ, yeah. One, two, that's right. One, two, mama. Hello. Èwo ni 1, 2. Tẹ́yìn ṣe kí ló ṣẹlẹ̀? Ọkọ ẹ̀ ní kí o tó máa ń jó. Wọ́n sì ti ń jó 1, 2.
àwọn àwọn ojú tó máa ṣe báyìí. Ọmọ àtàyà títa. Mú ìṣẹ́ ti ṣeré ni. Orí ẹ̀ ò pé. Dígbólé burúkú ọmọbìnrin. Kí ló ṣe? Mo ní mi ò fẹ́ tíátà nílé mi. Ọ̀rọ̀ wà ń bẹ̀ ni. Ìwọ sínú láyà wá sínú ilé mi, wọ́n máa kọ́ ọmọ ní wàhánsù. Tí mo ní mi ò fẹ́ ṣe tíátà, ìwọ tún ní ijó wàhánsù torí Ọlọ́run ọmọbìnrin yìí. Má bàa yé mi jẹ́, kí ló ṣẹlẹ̀ gangan? Mo ní kí n kọ́ wọn ṣé àwọn wọn ní tálẹ́ǹtì. Yóò tẹ̀lé máa bàjẹ́ ni. Ṣé mo ṣe ń wò ó ti ń dánú bí mi? Àbí ọmọ ní mímì fẹ́ ṣépè? Àbí mo ṣe ń wò yìí, ó ti yẹ kí n máa hot láti inú. Ó yẹ ìta. Mo ní ju ìta. Ṣé àwọn wọn ní tálẹ́ǹtì? Jẹ́ kí n sọ kótó. Gbẹ̀mí ọ̀nọ̀rẹ́ get talent bọ́tà. Torí ọdún ìfẹ́ pa mí ni. Tẹ̀gbọ́n ìlàyé sọ àti sàn yẹn tán. Tíátà lòun mú ìjó ní ọ̀fẹ́ mú. Ó fi máa jó tà. Wàhánsù. Ṣé ìwé ẹni wàhánsù tó ń ṣe? Àní kẹ́ kàwé. Irọ́ ni. Wọ́n ti jó wàhánsù. Ẹ bá káyàwó rẹ̀ sókè. Ṣé ijó mi ni ẹni tẹ̀sí bí jó lásán ni? Àjọ àwọn àjọ tàǹtí ẹni òṣèṣẹ́ tíátà jó fi máa jó owó tí ó ṣì. Níbo ló ń lọ? Adéwà àgbà mi ni. Ó máa kó wájú mi mà ní. Madam, ó ti wá kàn nídìí ìwòrán báyìí. Ẹ kàn ní láti sọ fún mi reason why tẹ́ fi pa Àṣàbí. Akànní àti Àṣàbí. Lóòótọ́ ẹni kọ́ mo bí wọn. Àmọ́ mi lè ẹ́fà kúrò kan mi. Èmi náà lọ́mọ tèmi o, Àríkẹ́ tí mo dẹ̀ ń kẹ́. Tí mi ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe. Kí ló wọlé tí máa gbé lọ́hùn kí nǹkan ṣe ọmọ lọ́mọ. Madam, ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ kò jẹ́ èmi o. Ẹ kàn ní láti sọ reason why tẹ́ fi pa Àṣàbí. Ṣé rí mà, obìnrin ni mo and besides mo ní oyin nílé so mi ní fẹ́ kí ìyà jẹ yín. Ẹ kàn sọ reason why. Kò sí any reason fún mi láti pa Àṣàbí. Àmọ́ ìkọ̀kọ̀ ni mo mọ̀ nípa Àṣàbí. Ikọ̀ kíkọ́ tó bá fẹ́ ṣẹlẹ̀ sí tàbí tó bá yẹ kó ń fura sí nǹkankan tàbí pé ó ní nǹkankan tó ń rí àbí tó fẹ́ ṣe hábìtì ẹ̀ ní kó máa kọ́ sí dáárì ìbọn níbi ẹ̀ka tó lọ́nà bẹ́yẹ̀ wọ̀. ayé kẹ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín táyé kẹ́yìn ọmọ méjì ẹ̀yin náà lẹ́ṣẹ̀ra yín. sẹ́nu pé wọ́n ṣe bí wọ́n máa sọ fún mi pé ẹ̀ tí ì jẹ̀wọ́ náà èwo nù yín ló ń dáná nù ilé yẹn ìwọ ló ń dáná kí ni wọ́n ṣe bẹ́ẹ̀. dírẹ́bà lásán sọ ní mí dírẹ́bà ní mí. dírẹ́bà lásán ní mí. báwo ló ṣe wá jẹ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n wọlé wá tó pa Àṣàbí tẹ́ẹ̀sì síbẹ̀. a kì í ṣọdẹ. ẹ kì í ṣọdẹ ẹ kì í ṣọdẹ. ṣẹyà mú ṣẹyà mú tọ́ àṣírí mi ẹ bá mi sọ fún ọ̀rẹ́ mi pé mo ti débí torí wọn tó sọ fún mi ni pé ó lóun wà ní ìwòsàn tó kọ̀ ẹ̀ náà wọ́n ti pé nọ́ọ̀bẹ̀ náà ń bízì àbúrò máa lóde ni. kí ló ń tẹ́jú máa ṣáájú ọpá náà ẹjọ́ láti fẹ́ máa lè dé àti tààtì ó pọ̀ ẹ ṣe mọ̀. ọ̀gá mi ṣe ṣòro pé ni mo ń bá ẹ ṣe níbí wọn ṣòro pé mo bá ẹ ṣeré ni. You are a fine boy and a gentle guy for that matter. Wo bó ṣe ń fìyà jẹrẹ unnecessary in bíbá. Mo ti bèrè lọ́wọ́ ẹ̀ times without number pé kò jẹ́wọ́ fún mi.
ìfẹ́ jẹ́wọ́ àwa máa fẹ́ wọn ló gbà láyé o. Níjọ́ tí ẹ lọ sílé àwọn akọni tọ́rẹ́ ẹ fẹ́ máa lọ tó ní kí wọ́n dúró kí ló dé tí wọ́n dúró. ọ̀rọ̀ àbò tí kọ́lá fi máa sọ ẹ̀ kí mo nígbà tí conclude ọ̀rẹ́ wọn ní àní kọ́lá fi máa sọ mọ́ ìlú àti fi máa sọ ẹ̀ gé bẹ́ẹ̀ mo ní kájọ máa lọ kò sí kọ́. bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mọ kankan ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ mọ́ for the last time kí ló mọ̀ nípa ikú Àṣàbí. Àṣàbí. tó wọ́n mọ̀ pé Àjọkẹ́ lórúkọ ẹ̀ kò try láti gbá mi létí wò kí fi mọ̀ pé lóòótọ́ ló tó tọ́. Oh my serious. Of course. You're daring me. Seriously? Dare me. Ìwọ gbá etí Mama mi gba etí wà ẹ̀. gbá mi létí. Like seriously. Ṣé tí ìwọ gbá ẹ̀? Bẹ́ẹ̀ kó gbá ẹ̀ tẹ̀ nọ́mà. Ṣé kó pa mí ni? Ìgbà tí ò pẹ́. Sọ pé tí ìnà tó bẹ̀rẹ̀. Bóyá kí n kò kó pẹ́ gbà ẹ̀. Tó bá lọ try ẹ̀ tó bá lọ. Wá tí lọ nà ẹ́. Ẹ ká sùn sísá. Alẹ́ kí. Like ẹ ká sọ. Ilé ìradàradà yìí. Oníbàjẹ́ ọ̀sùn. Mo kú ti sọ pé ìbọn mi ò lè fẹ́. Ọ̀ ò lè fẹ́ wá sínú ilé yìí. Kí ni? Ṣé ìyàwó lélẹ̀ àbí sí wọn náà? Ẹ̀gbọ́n mi ò lè fẹ́. Ó lè fẹ́ mo ti sọ tẹ́lẹ̀. Ṣé fẹ́ yàwó fẹ́? Iye èmi ni màá fẹ́ yàwó fẹ́ gbọ́ èmi ni ìyàwó ẹ̀gbọ́n mi. So anybody tẹ́gbọ́n mi bá fẹ́ fẹ́ ọmọ wa bá mi máa make friends pẹ̀lú mi. Kílẹ̀ máa tẹ́lẹ̀ yọ̀mí lọ́gbẹ́lẹ̀ eléyìí. Ókè jẹ́ ká padà sórí ìjà wa. Kí n fọ́ fún ẹ kí ti gẹ̀ẹ́jú máa ń jẹ́. Mr. Larry, wọ́n ní wicked. Ẹ̀yin náà lè jẹ́ pé wà pé lóòótọ́ ẹ wicked. But wickedness yẹn ẹ má gbé débi báyìí o. Níbi pé àwọn ọlọ́pàá àwọn ará ẹ̀kọ́ bá wicked. Irú wọn nǹkan tá a máa ń ṣe fún kìnnà. Ẹ̀yin lè lè pupa yìí. Tí ta bá tọ́ṣọ yín sí ṣé gbogbo nǹkan tẹ́ ń wò tó pupa lára yín tí mi fi dùn ṣé kò ní bàjẹ́? Ọmọ mi fẹ́ kí n yẹn ṣẹlẹ̀ fún sí mi fẹ́ kí n yẹn ṣẹlẹ̀ sí mi. So ẹ jẹ́wọ́ fún mi kí ni nǹkan tí Àṣàbí ṣe fún yín kankan tẹ́ fi wò pé ikú ló kàn tẹ́ fi pa. Ọ̀rọ̀ ọlọ́pàá ṣẹ̀rí gbọ́ èmi ò mọ nǹkan kan nípa ikú tó pa Àṣàbí. Mi ì mọ anything nípa ikú tó pa Àṣàbí. Fine àwọn èèyàn máa ń rò pé mo ní agídí. So tí má tiẹ̀ wá ní agídí èmi kàn kọ ìwọ̀sí ni mi ò fẹ́ shitting. So èèyàn wá wò pé mi ì wá rí níbi pé kí n pa ọmọlàkejì mi náà. Àníkè ń tà ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí àbúrò fẹ́ ń sí mi ni. She's my in-law, so mi ò rí reason tí mo ṣe máa pa. Àbúrò boyfriend. Lóòótọ́ mo hate ẹ with passion. Àjẹ́ èmi àti àkínríra ọ̀sán àtòru ni wà bọ̀ kì í ṣe pé kí n pa. Very good. Yeah, mo lè pa. Ọ̀sán àtòru ni kì í ṣe bí kò pa. Ẹ̀kí máa ń pa jù. Ó dẹ̀ ti kú báyìí. So ó wá ń sọ ikú ọkọ ló pa. Ọ̀gá ọlọ́pàá. Ẹ má parọ́ ọmọ mi, má sọ nǹkan tí mi ò ṣe, ẹ má kà sí kí ló dé náà. Wọ́n ní mi ìmọ̀ kankan pa ọkọ èèyàn. Mi ò mọ anything pa ẹ̀. Mi ì mọ anything. Bọ́rọ̀ ṣe jẹ́ gbogbo mo ti sọ fún yín yẹn. Mi ì mọ kankan nípa ikú tó pa Àṣàbí. Serious. No problem. Tá bá tọ́ṣù ẹ̀ dáadáa, kò máa jẹ́wọ́. I know what to do. Alábí, ìgbà tí àwọn ọlọ́pàá ṣe wo investigation wọn, ó dẹ̀ wá rí i pé o mọ anything nípa ikú Àṣàbí. Ṣé ó compensate ẹ ṣá? Compensate ti bá olùpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́. Ṣé ìlú táwa ẹ̀ lọ́ sí compensate? Kò bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ajá mi lọ sílé ẹ̀kún ó pọ̀. Wo múlẹ̀ yé wa ọ̀pẹ nìyí, ọ̀pẹ gidi gan. Ọ̀pẹ. But tabatumi ká wò dáadáa náà. Ṣé ó yẹ kí Àkànní lè ṣe irú nǹkan tó ṣe yẹn? Ó yẹ Àkànní lè ṣe bẹ́ẹ̀ yẹn náà. Kí ló ṣe? Ó ṣe kọ́kọ́ náà. Èmi náà fà búrẹ́dì òun lẹ́nu fòkìrì mọ́ fòkìrì. Wọ́n tí ìbàlẹ̀ àbúrẹ́sọ máa tẹ̀sẹ̀ lọ́dọ̀ mi. Kò yẹ
àwọn ọlọ́pàá lọ ṣiṣẹ́ wọn wọ́n ṣe wọn bí iṣẹ́ ni o ọlọ́dẹ bá mi ṣe pé wọ́n rí òkòdó ọ̀rọ̀ pé mi kọ́ tí bá ṣe wà bẹ́ẹ̀ ó fẹ́ máa bá mi sọ gbogbo tó sọ wo lọ́dẹ mi wà yìí ó ní olórí kankan mọ́. ìgídá dúró mo fẹ́ máa sọ mo ní báyìí sọ̀rọ̀ gan ọmọ manage ni o mo ìwà yìí èmi àtọ́gbọ́ mi nǹkan tó fẹ́ fàyè mi kì í fẹ́ ṣe. ẹ̀gbọ́n tèmi tiẹ̀ bá wọn kọjá agbo yẹn ọgbà tẹ wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ jẹnẹrétọ̀ yìí òun la gbé tata tó bá dà ṣe gbé aṣáájọ gbẹ̀mọ́ra wọn la fi wá kún bẹ́ẹ̀lì yín bẹ́ẹ̀ ó yẹ kó 5,000 mo ní wá ṣàlàyé fún yín. o ní takàn ní ẹ̀jẹ̀ o ní takàn ní ẹ̀ṣẹ̀jọ́. long standing náà ó máa ṣẹlẹ̀ lọ sí alága ara oúnjẹ 2.5 fẹ́mi wọn náà tẹ 2.5. àníwé lè mọ sáà. Rafa, mi ò gbọ́ nǹkan tó ń sọ ọ́ wetin dey wetin dey happen. mi ò gbọ́ ní sùúrù jàre ẹni sùúrù yóò tó kọ́ tẹ́ ń sọ. ṣọ́ọ̀bù kan ló jóná. ṣọ́ọ̀bù tí mo kó more than 1,000 bags of rice sí jóná. láti gbogbo ọdún ṣọ́ọ̀bù you mean the whole complex tí mo fi ìgbà ọ̀tẹ̀ sọ ìgbà ọ̀tẹ̀ sọ. àti sáàṣì gbogbo nílé àrídárí kankan ó lé fóònù oníkan lárí. fóònù àbúrò mi àṣàbí ni wà lẹ́mọ̀ ká. madam ẹ lè gba fóònù yìí lọ́wọ́ wa ó máa help wa fún investigation tá à ń ṣe to get down on this case ó máa wúlò fún wa. gbọ́ ẹ kọ́ máa mú lọ. mọ ẹ jẹ́ kó máa mú lọ iṣẹ́ wọn ló ń ṣe ẹ jẹ́ kó máa mú lọ á help wọn fún investigation tó ń ṣe ẹ jẹ́ kó máa mú lọ. kò sí wàhálà ẹ ṣé o. ẹ ṣé.
lè bẹ́ẹ̀ mi Àṣàbí fi gbàgàgà kò possible kò lè jẹ́ lójú mi tó bá mọ̀ kó sú ọ̀fun ẹ̀ jẹ́ ká pàdé lórí pápá àṣeré kémi àti ẹ káwọ́ ẹni tó lè jà láàrin èmi àti ẹ ọmọdún ni káwọn ta lọ̀gá láàrin èmi àti ẹ ọmọ kí mo ní lẹ́bù jù ẹ lẹ̀ náà so gbogbo rọ́bìsì tó ń ṣe yìí ò lè bá mi try ẹ̀ normal wàá mọ̀ wá. Hello, who's there? Who the hell are you guys? What? What? Àṣàbí. Àṣàbí. Kí ló ṣẹlẹ̀? Àṣàbí. Kí ló ṣẹlẹ̀? Sorry, Jerry, right? Kill it. Sá, orí mẹ́sà, ọjọ́ kan, mo ń gòkè, mo wá búrò mi kiri tí mo yẹ gòkè, mo kọrin tó receive call. Hello, sir. Yeah, I can, sir. Bẹ́ẹ̀ni, sir. Yeah, I'm only showing lines there, sir. Of course. Okay. Ọ̀rẹ́ mi, má stress ara. Èmi àti ẹ̀gbọ́n mi nìkan làwọn òbí wa bí. Àmọ́ ẹ̀gbọ́n mi ń gún mi gàràgàrà nítorí ogún. Màá fi ṣe ẹni yára lògùn gbé. Kẹ́gbọ́n mi tó pa mí, èmi ni màá kọ́kọ́ pa. Wow! Thank you, sir! Thank you so much, sir! Yeah, thank you, sir! Okay, sir. Bye, sir. Oh, so grateful! I'm improving! Oh! Ṣàbí. Hi, àbúrò. Ta ló wá ń bá sọ̀rọ̀ lórí fóònù? Excuse you? What's your problem? Yeah. Mo gbọ́ pé náà máa bá ẹ. Torí pé wà á kàwé bẹ̀ ẹ kí jọ máa ṣe rí. Jọ jẹ́ kí n bẹ́ ní question kan. Ṣé bó mo ṣe tàbùrù ẹ̀ ń ṣe? Mo bọ́ ń ṣe tíátà. Tó bá yẹ pé wà á tiẹ̀ kí jọ máa ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wà á mọ̀ ẹ́ pé gbogbo nǹkan tó ń sọ lórí fóònù ó ṣe rí àìsàn ni. Kì í ṣe pé ìwọ gangan ló mú ìpò máa pa. Sọ wọn nǹkan tó fún tó sọ fún kó máa ṣe òun ló mú ìkọ́. But mi dá pé wà á tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ máa ń jà. Ṣé kò ní rẹ̀ láti pè é? Ìkàlẹ̀ ẹni tó fẹ́ pè é. Ṣé kò ní ṣàlàyé fún ẹ pé ní ẹ̀sán ló ń ṣe? Ṣá, owó ti dẹ́tọ̀ náà lọ́jọ́ ẹ̀ orí àbúrò mi mo lọ sókè mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni ó bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ ṣọ́ọ̀bù mi ni máa wò pé nítorí ogún ọbẹ̀ pa mí. Èmi náà wá rò pé kàkà kéèkó má jẹ ṣèṣe máa fi ṣàwádànù torí ẹ̀ mo ṣe pa any small thing a máa ṣe pé òun gangan ló wá important jù.
mo mọ iye ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó kàn máa ń bá mi sọ̀rọ̀ ṣáká ìrẹ̀ tó mọ̀ pé dàrẹ́tọ̀ ẹ̀ ló pè látòrí fóònù ó ti bọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀sà. torí káà ní ìwà àti òògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ kí ìwà àti ẹ̀rọ máa ṣeré á sọ fún ẹ bọ̀ mí dá kí ìwà àti ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń jà ní òṣèlú ṣàlàyé fún ẹ torí ẹsìn ìyàrá méjì ló jẹ o olùsàgbóró ẹ. ìgbòdìlẹ̀ yẹn náà sìn ṣé inú àgọ́ wa ìlú ti fẹ́ rúgbìn yẹn bàbá yẹn sìn. ó ní pé ó kàn sunkún ni ẹkún tó ń sun yìí kò sún látẹ̀yìn dọ̀là kò ní nǹkan kan ṣe mọ́ torí pé aṣọ òkú ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti ní ìròwò ọjà wà kàbúrúkọ aláìsí.